Báwo ni? Mo fẹ́ bi ẹ́ láwọn ìbéèrè kan, ṣé wàá dá mi lóhùn? Ok. Kí ni pyjamas ní Yorùbá? Aṣọ orun. Aṣọ ọrùn òṣè. Kí ni blanket ní Yorùbá? Aṣọ bora. Mi gbọ́? Aṣọ bora. Ẹ̀yà. Kí ni sleep ní Yorùbá? Ẹ̀sùn. Kí ni wake up ní Yorùbá? Ẹ̀jì. Ẹ̀jì òṣè. Kí ni ó yá wọn náà bí mi ní nǹkan kan. Daddy, kí ni box? Box ní Yorùbá. Box ní Yorùbá. Àpótí. Àpótí. Ok. Kí ló ń fẹ́ bí mi? Monster truck. Truck ni ọkọ̀ ńlá. Monster ni dìde sókè. Monster ni a lè pe monster ní àlùjọ̀nú àbí abàmì. So a máa sọ pé monster truck máa jẹ́ abàmì ọkọ̀ ńlá. Ok. So di tán. Tí a bá fẹ́ sọ pé good night ní Yorùbá, kí ni good night ní Yorùbá? Ó dàárọ̀. Pàtẹ́wọ́ fúnra rẹ̀. Ó dàárọ̀.